kí ẹ kàkídé o. Jẹ̀dẹ́ àwọn àyẹ̀dẹ̀kọ̀ ọ̀kẹ́ ọ̀kọ̀ àti ọ̀kọ̀. Jẹ̀dẹ́ àwọn ní ayé náà ní òkò. Jẹ̀dẹ́ wọ́n máa lè bọ́jọ́ ìjọ ọ̀kọ̀. Àmà yìí wà fún ọ̀pọ̀ àgbà wọn. Ìjọba ti ká tuntun. Wọ́n yẹ kókó ẹ̀dàkùn ọmọdé yọ nọ́ọ̀sì. Gbogbo ẹ̀yìn dáná kọ̀ọ̀kan tó kọ̀ yẹ kọ̀ọ̀kan tó máa pè mí o. Ìjọba dáná kọ̀ọ̀kan ẹni tó lè wọ̀ mí ní Bísà ní mo fẹ́ lọ sí Amẹ́ríkà. Amẹ́ríkà ló kọ́ mi. Ìgbà bàbá rẹ̀ kò dá mi tí ì lọ. Kọ́kọ́ bẹ̀rẹ̀ fún Kútọ́nù lábẹ́yà ilé ọ̀yẹ́ ṣe bí Kútọ́nù tó gbò Gánà. Tàtà lọ́lẹ̀ fún mi. Báwa kan sábà bí olórin ìwà tó bá kọrin bí lónìí ọmọ Wàsáìdì. Ìdààmú àdúgbò Yomi Balógun èmi ò ní pé kó bá mi ṣe bí Ṣakí fún ọ ọkọ̀ tó Ṣakí wò fún ọtí Ṣakí. Mi ìfẹ́ Abẹ́òkúta ni mo fẹ́ lọ lọ́kọ́ mọ́ mi lọ Abẹ́òkúta ni pàdé Abẹ́òkúta mo lè tàbí lọ sí Ṣakí. Ọdún súnmọ́ra wọn òkè kòsókù náà ní ọjọ́ kù lọ́dọ̀ ọdún ìbàjẹ́ ladies and gentlemen má jẹ́ káwé ní ìlú púpọ̀ kó lórí wọn tó wá padà sórí ìgbéyìí. Àwọn lẹ́nu olùsọ́nà ọmọláàrin pẹ̀lú lè ní jẹ̀mí lẹ́nu àti lọ́jọ́ Tuesday ní Tùmbà 100.9 FM. Tùmbà 100.9 FM every Tuesday 4 o'clock to 5 o'clock. Wọ́n wúlò èké nílẹ̀ ẹjọ́ rọ̀ lọ́rùn dáadáa. Gẹ́gẹ́ wọ́n dẹ́pọ̀ tó àná sọ̀rọ̀ tó wọ́n wá bẹ̀rẹ̀ pé Thursday ní 2022. Wọ́n wúlò èké rọ̀ mí lọ́rùn dáadáa. Ikú òní kan ní kò ní kàyín náà. Ẹlẹ́kùn máa ń yẹra wọn mi sókè báyìí. Ìrìn àjò tó kù ọdún yóò parí lóòótọ́ ọgbà tì mí. Ìrìn àjò tó kù tẹ́lẹ̀ yóò bá àwọn oníkàánú sáré, bí oníkàánú sọ́ọ̀rì, bí oníkàánú kòtò, bí oníkàánú bàánú tó múlẹ̀. Torí èpè tí mo gbà nù tí wọ́n fárágàn ní last week, èpè yìí wọ́n lọ́ọ̀ṣì lépè ni o. Ogun jẹ̀bi wọn lò tí wọ́n mú sọ́lẹ̀ mọ́gbọ́n lórí burúkú wo ló ń yasọ̀ yìí. Òní dábẹ́ tó yẹ sọ mo yá fún ìpínlẹ̀ padà ọlọ́run torí tó kó bá ọ. Atúnkún fún mi sẹ́lẹ̀ kejì pé gbọ́dọ̀ pọ́lítì tó ń gbé nìkan lójú bẹ́ẹ̀ ni mo ní gbọ́dọ̀ pọ́lítì tó. Àlẹ́ sẹ́fẹ̀ fúnra wa ń bí ẹni tó bá máa sọ ẹ̀tọ́ rẹ̀ sí ladies and gentlemen. Ẹ jẹ́ ká ṣe báyìí ọ̀pọ̀ ọ̀pọ̀lá tani ó kọ̀ọ̀kan jó báyìí. Wọ́n ní tó jíjó Risikat Adélájà àkọ́bí òkú àwọn ìjó kan. Bẹ̀tọ̀ ọ̀gá mi ẹ jẹ́ àbúrò gbogbo àwọn tó bá wípé yóò bàyà wọn. Ìwọ̀n tó wọ̀ kọlà bí yẹn bá sì sí gbẹ́rẹ́ sẹ́nu kò sí tó lè jáde láti rí ìwọ́n yóò bàyà wọn. Ọjà náà ikú ò ní bàyà yín, àrùn ò ní bàyà yín, owó á bàyà yín, àlàáfíà á bàyà yín, ire gbogbo lójú owó rí ojú ìyá yóò máa ríre ìrí ó bá gbogbo wa o. Àmín. Risikat àkọ́bí òkú ní ọkọ̀ ojú ṣùgbọ́n ẹ jẹ́ ká má máa ṣe bẹ̀ olórin wa Yomi Balógun ẹ jẹ́ ká tó bá ṣe wọ́n ní kéèyàn bá fọ́ ọ́rọ̀ yìí. Kò yé mi ohun tí ó yé mi ẹ̀ láyé mi. Ìjẹ́ pọ́síbù kí bàbá pọ̀dà kó fọmọ mu jẹ́gbọ́ sójọ́ dẹjọ́ jẹ́ndẹ́ ẹ fi sílẹ̀ o jẹ́ndẹ́